àwọn adarí nínú ẹgbẹ́ Ounkorin Eemi, the Gospel Musicians Association of Nigeria GOMAN, ni wọ́n náà ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ojúṣe mímọ́ fún àfojúsùn ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run ti pàṣẹ orin kíkọ. Eléyìí ni wọ́n fi ṣe ìléde láti ẹnu ààrẹ gbogbogbò àwọn ẹgbẹ́ akọrin ẹ̀mí náà, Ajínrere Gabriel Jolayemi Babatunde, nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ àti fífijoyè Ajínrere Gbádébọ̀ Olúfúnwá gẹ́gẹ́ bí gómìnà àwọn ẹgbẹ́ akọrin ẹ̀mí ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Agboola Olúfójú ló ń jábọ̀ ìròyìn náà, ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí. Ayẹyẹ náà ló gbéra sọ pẹ̀lú títò lọ́wọ̀ọ̀wọ́ àwọn adarí ẹgbẹ́ olórin ọmọlẹ́yìn Kristi tí a mọ̀ sí GOMAN ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn àti láti àpapọ̀ orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tí ó bá àwọn ènìyàn sọ, ààrẹ àpapọ̀ ẹgbẹ́ GOMAN Ajínrere Gabriel Jolayemi Babatunde fi ìdùnnú rẹ̀ hàn sí Ọlọ́run fún ayẹyẹ ìfilọ́lẹ̀ àti ìfinijoyè ti Ajínrere Gbádébọ̀ Odùfúwà gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ GOMAN ní ìpínlẹ̀ Ògùn àti bíbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà tó fi mọ́ ayẹyẹ ìdásílẹ̀ ọdún 25 tí wọ́n ti dá ẹgbẹ́ GOMAN sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ó wá rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún tuntun náà àti gómìnà àti àwọn ọmọ aláṣẹ ẹgbẹ́ náà láti rí i pé wọ́n lé wájú ẹgbẹ́ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, jíjẹ́ olódodo, ìṣọ̀kan àti níníbẹ̀rù Ọlọ́run. Nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀, ẹni tí ó jẹ́ gómìnà tuntun fún ẹgbẹ́ GOMAN ní ìpínlẹ̀ Ògùn, Ajínrere Gbádébọ̀ Odùfúwà, ṣàlàyé pé inú òun dùn láti tẹ́wọ́ gba ipò ṣàkóso adarí ẹgbẹ́ GOMAN ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ọgbọ́n inú ni òun ó fi máa ṣe iṣẹ́ òun. Ó wá pè fún àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ àti ìmọ̀ràn àti àdúrà láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà láti lè rí pé òun kógojá nídìí iṣẹ́ tó wà níwájú òun. Díẹ̀ lára àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ náà sọ ìró ọkàn wọn. Ẹ jẹ́ ká ní sùúrù, tí a bá ní ìpè náà gbọ́dọ̀ dúró, ká dẹ̀ tẹ̀lé nǹkan tí oore ọ̀fẹ́ tí a bá rí lò, ká tẹ̀lé ohun Ọlọ́run, ká má wo ẹṣin ẹlẹ́ṣin láti sá eré. Thank you. Sí gbogbo ẹgbẹ́ olórin tó wà ní inú Ògùn State pátápátá wípé ní àsìkò yìí á tù wá lára o, ẹgbẹ́ yìí á máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ wa náà máa tẹ̀síwájú, Ògùn State náà á máa tẹ̀síwájú. Mo mọ̀ wípé Ọlọ́run ti ràn mí lọ́wọ́ dé ìpele wípé mo mú kí ìfẹ́ wá sínú ẹgbẹ́ yìí. Mo ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè, mo ṣe ìdákalẹ̀ àwọn zones káàkiri. Ìyẹn àwọn tó ń bọ̀ yìí wọ́n máa ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà tó máa ti fààyè gba ìfẹ́, tó jẹ́ kí àwọn èèyàn gbà wọ́n ní ìmọ̀ràn rere, tí àwọn náà dẹ̀ pinnu wípé àwọn fẹ́ wu Ọlọ́run kì í ṣe ènìyàn. Gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé mo gbàgbọ́ wípé ó máa mú ayọ̀ lọ́wọ́. Ẹgbẹ́ olórin ọmọlẹ́yìn Kristi GOMAN ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n dá sílẹ̀ ní ọdún 2000 tí wọ́n sì kó jáde ní ọdún 2001. Agboola Olúfójú ló ń jábọ̀ ìròyìn.